Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ Ọlọ́run ìyanu nítorí a rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kọkànlá o. A dúpẹ́ àánú yín tí ó gbé wa ró o. A dúpẹ́ ẹ̀yin tí ẹ tì wá lẹ́yìn o. A dúpẹ́ ẹ̀yin tí ẹ gbé wa ró, ẹ̀yin tí ẹ kò jẹ́ ká jábọ́, ẹ̀yin tí ẹ kò jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí wa. Ògo ni fún orúkọ mímọ́ yín, Olúwa ẹ gbọ́ pẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tí ó ti a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé pa kùdìẹ̀kudiẹ náà apá kejì. Ìní ọjọ́bọ̀ ọjọ́ 23 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé pa kùdìẹ̀kudiẹ náà apá kejì. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní. Ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí pé nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a fi ohun ìdíwọ́ gbogbo sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dìmọ́ wa, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú wa. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Númérì orí 20 ẹsẹ̀ ìkeje dé ìkejìlá. Númérì orí 20 ẹsẹ̀ ìkeje dé ìkejìlá. Olúwa sì sọ fún Mósè pé mú ọ̀pá náà kí o sì pe àwọn ìjọ ènìyàn náà jọ, ìwọ àti Árónì arákùnrin rẹ, kí ẹ sọ̀rọ̀ sí àpáta nì ní ojú wọn, yóò sì tú omi rẹ̀ jáde. Ìwọ yóò sì mú omi láti inú àpáta náà jáde fún wọn wá. Ìwọ yóò sì fún ìjọ ènìyàn àti ẹran wọn mu. Mósè sì mú ọ̀pá náà láti iwájú Olúwa lọ, bí ó sì ti fi fún un ní àṣẹ. Mósè àti Árónì sì pe ìjọ àwọn ènìyàn jọ o níwájú àpáta náà o. Ó sì wí fún wọn pé ẹ̀yin gbọ́ nísinsìnyí, ẹ̀yin ọlọ̀tẹ̀, kí àwa kí ó ha mú omi láti inú àpáta yìí fún yín wá bí? Mósè sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó sì fi ọ̀pá rẹ̀ lu àpáta lẹ́ẹ̀méjì, omi sì tú jáde ní ọ̀pọ̀lọpọ̀. Ìjọ àwọn ènìyàn náà sì mu àti ẹran wọn pẹ̀lú. Olúwa sì sọ fún Mósè àti fún Árónì pé nítorí ẹ̀yin kò gbà mí gbọ́ láti yà mí sí mímọ́ lójú àwọn ọmọ Ísírẹ́lì, nítorí náà ẹ̀yin kì yóò mú ìjọ àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí mo ti fi fún yín. Kí Olúwa kí ó ṣàánú fún wa, kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ wa. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́bọ̀. Mo fẹ́ láti ṣe àkàwé tó dájú nípa ohun tí à ń jíròrò lánàá pẹ̀lú ìtàn Mósè. Númérì orí ìkejìlá ẹsẹ̀ kẹta. Ó ṣe àpèjúwe Mósè bí ọlọ́kàn tútù jùlọ ní ayé, ṣùgbọ́n ó ní ìṣòro ìbínú. Èṣù ṣe àwárí rẹ̀ nínú ìwé Ẹ́xódù orí ìkejì ẹsẹ̀ 11 dé ìkejìlá. Mósè rí ará Íjíbítì tí ó na ará Ísírẹ́lì nítorí kò lè ṣe àkóso ìbínú rẹ̀. Mósè pa ọ̀kan ọkùnrin náà o ní ọ̀pọ̀ ọdún sí. Nígbà tí ó ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ sí ilẹ̀ ìlérí, Èṣù bẹ̀rẹ̀ sí ní kàn án ní ibi tó kù sí. Nínú ìwé Ẹ́xódù orí ìkẹrìnlá ẹsẹ̀ 15, a rí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ń kùn nípa oríṣiríṣi nǹkan. Èyí ni àwọn ẹ̀ṣẹ̀ tí Èṣù náà tó nà sí Mósè láti mú un bínú, ṣùgbọ́n ó yẹ gbogbo rẹ̀ o. Ẹ̀wẹ̀, nínú ìwé Ẹ́xódù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ 1 dé ìkeje, nígbà tí kò sí omi láti mu, tí wọ́n sì yí padà sí Mósè láti tún kùn, ó sọ ní ẹsẹ̀ 2, èéṣe tí ẹ̀yin fi ń bá mi sọ ọ́? Èṣù wípé ó dára, ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ti bà á, ó ti bẹ̀rẹ̀ sí ní fèsì. Nínú ìwé Ẹ́xódù orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 20, Mósè ti lọ láti gba òfin 10 lọ́dọ̀ Ọlọ́run. Ní ìgbà tí yóò dé, àwọn ọmọ Ísírẹ́lì ti ń bọ òrìṣà. Nígbà tó dé tí ó sì rí i tí wọ́n ti ń sin òrìṣà, inú rẹ̀ ru. Ó sì mú wàhálà òfin méjèèjì tí Ọlọ́run fún, ó sì fọ́ wọn mọ́lẹ̀ níbẹ̀. Èṣù mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ náà ti ń bà á gidigidi báyìí. Nínú ìwé Númérì orí 11 ẹsẹ̀ 10 dé 15, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kùn pé wọ́n fẹ́ jẹun, Mósè yí padà sí Ọlọ́run. Ó ní, Ọlọ́run, èéṣe tí o fi ń ṣe báyìí sí mi? Ṣé èmi ni bàbá àwọn ènìyàn wọ̀nyí ni? Èṣù wípé ó dára, ní báyìí mo ti ń kọ́
ẹ̀yìn rẹ̀ sí alátìlẹ́yìn rẹ̀. Nígbà tí a dé ìwé Númérì orí 20 ẹsẹ̀ ìkejì dé ìkẹtàlá, àwọn ènìyàn náà wọ́n tún kùn nípa omi. Ṣùgbọ́n ní àsìkò yìí, dípò kí ó sọ̀rọ̀ sí àpáta bí Olúwa ṣe pa láṣẹ fún un, inú bí Mósè débi pé ó lu àpáta lẹ́ẹ̀méjì. Ọlọ́run ní kí ó sọ̀rọ̀ sí àpáta, ṣùgbọ́n ó pinnu láti lù ú. Àìgbọràn nìyẹn o. Ní ọ̀gangan ibẹ̀, Ọlọ́run alágbára wí pé, Mósè, o kò ní dé ilẹ̀ ìlérí. Mósè, ọlọ́kàn tútù pẹ̀lú àbàwọ́n kékeré kan ṣoṣo tí à ń pè ní ìbínú, ti di ẹni ìkùnà lẹ́yìn 40 ọdún nínú iṣẹ́ ìránṣẹ́. Olùfẹ́, pa kùdìẹ̀kudiẹ kékeré náà tó wà nínú ayé rẹ kí ó tó pa ọ́. Kókó ọ̀rọ̀: olùfẹ́, pa kùdìẹ̀kudiẹ tó wà nínú ayé rẹ o kí ó tó pa ọ́. Kí Olúwa kó ṣàánú fún wa. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, tó bá dénú ẹ̀ á dodidi, torí ọ̀pọ̀ ọ̀rọ̀ òkun agbọ̀n afẹ́fẹ́ ní máa ń gbé. Olúwa yóò ṣàánú fún wa láti pa kùdìẹ̀kudiẹ tó wà nínú ayé wa. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a pàdé ní ọ̀la, ó dàbọ̀.